gbò wálẹ̀ ìgbàgbé ní tèmi sọjọ́ òbí rọmọdá sọlá o èmi bọ́ lóye mo pè ọ́ lórúkọ ó sọdún ọdún yìí kó o tún sọdún mi nínú owó nínú ọlá nínú ikú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ ẹni mo gúnre ọmọ abúlé ìṣòwò mọ́ gbọ́ dídùn ẹnu mi ọmọ alápà ọmọ ọlọ́fà ọmọdé ọmọ abíṣu tó kàn nílé iye tó bí ó lọ́mọ aya ọmọ òfin mo ní o mọ ẹ̀dá kan ìjọ̀kọ́ o mọ́ gbọ́ dídùn ẹnu mi Ògbómọ̀ṣọ́ nílé o Ògbómọ̀ṣọ́ ọmọ Ògbómọ̀dúgún ọmọ ògbójẹ̀gì ọmọ ọ̀kọ́lógún ọmọ àlè ẹ̀yin lọ́mọ arígbọ̀ngàn pẹ̀lú rẹ̀ jó ará bàrú nìyàn ọmọ òjòlú pẹ̀lú èrò bàrú nìyàn ọmọ òjòlú ìdíapẹ̀ ọmọ òjòlú ìdíapẹ̀ nílé bàbá tó bí ọ lọ́mọ ògbó láti jiyàn jẹ́ ká tó fẹ́ ẹ̀kan yangànlé nílé bàbá tó bí ọ lọ́mọ gangan ni o ọmọ Dásọ́lá o ọlọ́jọ́ òbí tó ní mo ní o tẹ́wọ́ àdúrà kó máa ṣàmì wò mí láyé nípa ọ́ nírè wèrè wé o ní báwọn náà já wàràwàrà ojú tó fi wòran lu jó ò ní fojú ọ̀hún sunkún lágbóró lórí ọmọ lórí ọkọ lórí ẹbí lórí ara àrídùnnú rẹ̀ wá ní dìbànújẹ́ tó bá dá ọmọdún tó tún dá ọmọdún kájọfà ikú dẹ́gbẹ̀ẹ́ra ni bí èèyàn kan bá pé o máa ṣàmọ́dún o Fatima èmi bọ́ olóye mo pè yán lórúkọ bí èèyàn kan bá pé o máa ṣàmọ́dún wí fún wọn pé lẹ́yìn àlọ́ alánìmọ́ lè ń kírun ọdọọdún láàárọ̀ rọgbó ọdọọdún láàárọ̀ mọ́ òbí lórí àìtẹ́ o ọdọọdún ló mọ̀ bí ọ̀bẹ